Africa Content TV. Ẹ dájọ́ wọlé bẹ́ẹ̀, báwo ti ẹ mọ̀ o? Àlàyé bọ́dọ̀ báwo ti ẹ mọ̀ o? Ó tó bá lè fi sọ ọ̀pọ̀ ẹ lẹ́nu sọ́sẹ̀ ẹ̀sùn, báwo ti ẹ mọ̀ o? Ìjọba bá lè fi sọ àtẹ lọ́nà sọ́sẹ̀ ẹ̀sẹ̀, báwo ti ẹ mọ̀ o? Tó bá ti lè gẹ́tì ẹ̀, tó ti gẹ́tì ẹ̀, tọ́lọ́ ti lè fún ẹ lójú tó ti dámọ̀, báwo jẹ́ mọ̀ o? Àlàyé self-defense ló máa lò ó, báwo jẹ́ mọ̀ o? Àmọ́ ọ̀gá dágùn máa sùn lé, báwo jẹ́ mọ̀ o? Tó bá jẹ́ pé gbogbo tó bá lè máa jẹ́ lọ́nà àti ṣoríire. Àti bá rìnrìn àjò àgbéga bá nà fí mọ́lẹ̀ sọ́nà bá ti lè fún ẹ rí ọ̀rẹ́ wa máa ń ju ẹ mọ̀ o. Àbíkú àwọn ojú ọ̀sẹ̀. Ẹjọ́ yẹn mọ̀ dáadáa dúró. Ọ̀nà tó o bá rìn, ìrìn tó o bá bá ṣe tún gbà. Àbẹ́ni tó bá bá sọ̀rọ̀ àbásìkò bóyá mo pàdé ọmọ ẹlẹ́gbẹ́ tí lẹ́gàá bàjẹ́ àràbọ̀ iná ẹtí wọn. Lẹ́yìn yẹn tó ń gba owó ṣàgbéjà wọn lọ bẹ́ẹ̀ ìyẹn sì náà tó ń gba àmọ́ tó bá lọ ṣe ìkọ̀kọ̀ ọ̀rọ̀ ó jẹ́ pé níjọ́ kejì lẹ́nu bísíǹsì ẹ̀ ó ti mọ̀ ó yẹ kó bá lè sí kò lé. Àwọn tó ń pè bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n tó fún ẹ bóyá kìíní kan tó ń ṣẹlẹ̀ lọ́lọ́dẹ̀ ti fún ẹ lókù tó ti bọ̀ pé kìíní kan ní àlàyé kó o tún bẹ̀rẹ̀ ẹ̀fọ́ rẹ̀. Èèyàn mi máa ń hó bẹ̀rẹ̀ mọ́ kò pé ẹ̀ náà ọ̀nà. Kò kí n sọ̀tọ̀ ẹ̀ tí náírà tó kò bá ẹ lára mú náà ọ̀nà. For example, ẹlòmíì tó bá mọ bọ́tù ọ̀tà pẹ́rẹ́ lásán. Wàhálà àgbẹ̀ o. Ẹlòmíì ló mú bí ọ̀tá àpẹẹrẹ lásán àdùtò ọ̀gbìn ẹ̀mú. Tọ́ba dẹ̀ fún ní bọ́ọ̀tù ọ̀tá àgùn àbàṣe pọ́npọ́. Ẹlòmíì tó bá mú bí ọ̀tá àpẹẹrẹ ó di problem ẹ̀mú àdùtò ọ̀sìtù òun. Ìjọ tó bá ti mọ̀ pé kinní kan ló fa wàhálà ó máa gbójú. For example, ṣé àtúmọ̀ lọ bẹ́ẹ̀? Àwọn tó máa ń ké, ẹ̀yin tó máa ń ké, ẹ sábọ̀. Mo lẹ́yìn tó máa ń ké, bí ọ̀gá arúgbó èèyàn. Ẹ̀yin tó máa ń ké ẹgbẹ́ mọ̀ pé alómọ ó yàtọ̀ sí rẹ́gà. Ó yẹ kó mọ̀ pé alómọ yàtọ̀ sí rẹ́gà. Tó o bá máa lo mọ, o mọ bó ṣe máa wà. Tó o bá tún rẹ́gà, o mọ bó ṣe máa ń ṣe ẹ̀. Tó bá jẹ́ pé lò mọ ẹ tí àtẹ̀bàjẹ́ lébẹ̀ lára mú, dúró síbẹ̀. Ẹlòmíì, ó gbójúlé la kókó òpá o. Ó bẹ́tà kó mọ la kókó òun lé. Abẹ́rẹ́ abẹ́rẹ́ pé onídé bẹ́ẹ̀. Ìbàdàn rẹ̀ ojú ẹ̀lẹ́ ọ̀rọ̀ ibi ló jẹ́ Adélabú mọ́sá. Ìyẹn gbọ́dọ̀ lókè olóògùn àlàmọ́ lókè olóògùn Adélabú náà pẹ̀lú. Tó bá wọn mọ́tò láti jẹ́ rárá for example. Tó bá jẹ́ mọ́tò tó lè fún àgbà lẹ́tọ̀ọ̀tún kọjá òun máa gba kúdọ̀tì. Ṣé àgbà kúdọ̀tì sírí ẹ̀kẹ́ máa jà lámú ìlọ
tí a gba ìlú gbójú. Aláìtọ́ ọba ọmọ tó láti dá ẹni mọ́sá. Kó jẹ́ ọjà abagọ́rọ̀ tí wọ́n mọ́tò tó bá lọ wá gbé. Ó má gbà lóko tí a kẹ́wà jẹ́ ojú ọ̀nà yẹn gángan nìyẹn. Ibẹ̀ ni wà á ti kọ́ bọ́sítọ̀pù Adélakú o lókèdè tí mọ́lẹ̀ ọlọ́run gbogbo. Lókè ọ̀ṣun ní akẹ́bà jẹ́ o lókè lóko o. Ó dé sọ́sà. Lókè lóko o. Tó bá ti dàbí ọdún Adélabú wà, ibẹ̀ náà ti máa sọ ẹ́. Agbolé Adélabú, pípẹ́rẹ́ tí rẹ̀ kẹwà ìgbàlọ́mọ́ iná. Bẹ́ẹ̀ kẹ́lẹ́ mẹ́sì Adélabú o. Ìbàdàn láti rí àwọn bàbá láti ní product kan ti rí ìmọ̀lẹ̀ yàtọ̀ fún ní fújì ewúrẹ́. Yàtọ̀ fún ní fújì yàtọ̀ fún ní fújì ooo. Ìbàdàn látàrí àwọn bàbá ni a ní product kan ti rí ìmọ̀lẹ̀ yàtọ̀ fún ní fújì ewúrẹ́. Ọ̀sọ̀rọ̀ nípa olóṣèlú Ìbàdàn ni. Wájú máa yọ pé Ìbàdàn ló mọ̀. Ó mọ́lá ipò àná bóyí mọ́lẹ̀ lọ́gbẹ̀dà àdókúnlé. Àwọn bẹ̀rẹ̀ níwájú náà dára búrú lókè ògùn búlé. Ọlọ́gbẹ́jìlá yẹ wà jà láwọn ẹ̀tọ́ fún wa. Lókè olókun ó. Ẹni ọjọ́ ìjùmọ̀ ilé máa ń lẹ̀ láàrin lásìmádé. Ọ̀nà ìjì ayà rẹ̀ kúlẹ̀. Ọ̀nà ìjì aráyé wá. Àtẹ̀mí àti ẹtí rẹ̀ kẹ́mà jalè mọ́ ọlọ́wọ́ bá jọ. Ọlọ́run jẹ́ àbímọ́ rẹ̀. Ọmọrin tí a tó fún lè tiwa gangan lórúkọ gidi alábọ̀yé ìmọ̀lẹ̀. Báwa bá sọ pé amọ̀pẹ̀kẹ̀lẹ̀ mẹ́sì yẹ ilé olóòdì máa dọ̀. Àmọ́ ó sẹ́ni tí ó mọ́ ẹ jábọ̀ wòye ọdún yẹn. Sáwọn bàbá yẹn tí àkẹ́ bá jára mú. Wọ́n ti fa ilé ẹ̀ múlẹ̀. Sọ̀rọ̀ bímọ gidi aláàmú ìmọ̀lẹ̀ sáré alo tí máa gbórúkọ pẹ̀kẹ́lẹ́ mẹ́ẹ̀ẹ́sọ. Àní kórè wà fún alọ́mọdé ọmọ àrínúnú gbogbo ẹ̀yà bíámọ́ gbogbo ọmọ tá a bí lọ. Tí ò bá sọ́mọ gidi nínú ẹbí pẹ̀kẹ́lẹ́ mẹ́ẹ̀sì tí ò sọ́ gidi ọmọ tí ò sáwọn ọmọ bá ṣe mú yẹn kọ. Ta ló tún wá gbọ́dọ̀ kan gbọ́ngàn lẹ́sìn mọ́ ojú rẹ̀ kẹ́ máa jalè mọ́ nígboro tó bá ṣe ń jẹ bẹ́ẹ̀. Nípa ẹbí wọn náà ní lábẹ́ ọdún náà máa wà. Ọwọ́ ọdún náà máa wà. Orí fún wa lọ́mọ àrídùnú. Ọlọ́bẹ̀ ti rí ìmọ̀lẹ̀. Ibi táwa ẹ̀ ọ̀nà.